Ẹ̀kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo dẹ̀ sì kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series. So pẹ̀lú gọlọ́mbà a máa mú ní kámákámá. So tẹ́ ẹ bá gbàgbé níbi tí a dúró sí lọ́sẹ̀ tó kọjá. So ní episode 14 òun náà ni polynomial. Ibi tá a ti ń ṣàlàyé bá ṣe lè change àwọn subject of the formula. So a mẹ́nulé equation àdẹ̀dé polynomial bákan náà. So tá bá gbàgbé a ní polynomial wọ́n yọ látara kíni o. So poly àti nomial. So tá bá ní poly ń túmọ̀ sí kíni o gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé n tó pọ̀. So tí terms náà nomial tó dẹ̀ sì ń jẹ́ kíni terms. Mo dẹ̀ ṣàlàyé terms fún wa bákan náà wẹ̀ pé tá bá ní 4xy square plus 3x minus 5 ìpè àwọn expression yìí so tí è tó kó constant àti variable papọ̀ tá bá ní constant òun náà ní bẹ́ẹ̀ bí àwọn number tá ti mọ̀ yẹn tó yẹ pé wọn ò lè yípo mọ́. Variable ni àwọn tó yẹ pé a mọ́ fi ń délé tí wọ́n lè yípo di number mìíràn gẹ́gẹ́ bí x ń sìn variable ni o y variable ni o. So tí bá wọn tá bá lákòójọ yìí táàmù kan mọ pín nígbà tá bá ti ṣe kí ni o tá bá ti rí plus tàbí minus ajá sí pé táàmù kan rèé o ká tó kan plus ń bí báyìí táàmù mìíràn lélẹ́yìí o ká tó kan minus ń bí báyìí táàmù mìíràn lélẹ́yìí ajá sí pé expression yìí kí ni o ó ní táàmù márùn so polynomial ó ní táàmù mẹ́ta polynomial ni o. Mo dẹ̀ sọ fún wa pé a lè mọ ronú polynomial gẹ́gẹ́ bí àpèjúwe tá bá ní general táàmù polynomial ń sìn be a plus bx plus cs squared plus ds cubed plus e raised to power 4 plus ... So tá bá ní general polynomial báyìí rí pa sọ fún wa pa lè mọ ṣàdáyanrí rẹ̀ bóyá degree wise tàbí term wise. Degree wise ni pé a lè mọ fún lórúkọ pẹ̀lú degree tó bá ní. Kí ni à ń pè ní degree? A ṣàlàyé pé degree orúkọ mìíràn tí wọ́n máa ń pè òun náà ní order o. Òun náà ni pé power tó bá tóbi jù nínú polynomial kan. So ti pé tẹ́ bá ṣàkíyèsí èyí constant ni o. Kí ni power tó ní? A lè sọ pé kí ni o? Ń gbọ́ pé term x ló wà eléyìí jẹ́ bí s raised power 0 torí s raised power 0 àti mọ̀ pé 1 ni ó jẹ́ ajá sí pé power 0 lélẹ́yìí ni eléyìí ní power 1 eléyìí ní power 2 eléyìí ní power 3 eléyìí ní power 4. Kápẹ́ bá dúró síbí báyìí rí pé tẹ́ bá ṣàkíyèsí power tó pọ̀ jù ń bẹ òun náà ní 4 ajá sí pé a lè mọ sọ pé degree polynomial yìí o degree 4 ni o. So ti yé mi báwọn tí n bá parákùnrin yìí rẹ so ti yé mi báwọn rí pé degree tó pọ̀ jù ń bẹ òun náà ní kíni o òun ní degree 3 a máa pèlè ní kíni o degree 3. So ọmọ degree polynomial kan tàbí degree equation kan pẹ̀lú bó bá ṣe kíni o bó bá ṣe pọ̀ degree tó bá pọ̀ ń bẹ so degree tó bá jẹ́ pé òun ló pọ̀ jù ń bẹ tó dàgbà jù so òun lẹ́mọ̀ ṣe kíni òun lẹ́mọ̀ fi fún ní degree yẹn. So ti yé wa mo dẹ̀ sọ fún wa pa láwọn special name fáwọn degree yẹn tó bá jẹ́ pé degree 1 ni pé equation degree 1 a mọ̀ pé ní kíni o linear equation táyé pé degree 2 a mọ̀ pé ní kíni o quadratic equation táyé pé degree 3 a máa pè ní cubic a ní quartic tó bá jẹ́ pé degree 4 quintic tó bá jẹ́ pé kíni o degree 5 so yẹn fún degree wise. Mo dẹ̀ ṣàlàyé fún wa pé tá bá ní kíni o nínú òfin tá gbọ́dọ̀ dìmú pé equation degree n tá bá ní equation degree n ajá sí pé màmá ní n root. So tí bá màmá ní n root kí ni à ń pè ní root? Root ni tó pé tá bá fi sí equation yóò mọ sọ dòdò gẹ́gẹ́ bí àpèjúwe nìsín tí n bá ní s plus 3 is equal to 0 rí pé kí ni máa sọ di 0 kí ni máa sọ s d tí ó máa sọ equation yìí di 0. So tí n bá kí ni máa sọ s d tí ó máa sọ equation yìí di 0 ṣe pé x mi ó máa jẹ́ -3 in tí mo fi x dì tó sọ expression yìí di 0 yẹn ó lá máa pè ní kí ni root equation yìí. So òfin tó fi yẹn wá sọ ni pé kí ni o tá bá ní equation degree n a máa ní n root òun náà ni pé tó wáyé pé degree 1 ní equation mi màá máa ní 1 root
ẹ pé linear sin degree 1 ló fi jẹ́ pa fi láǹsà kan tá bá níbi quadratic equation degree kí ni ẹ degree 2 a máa ní root mélòó a máa ní root méjì òròbó tí a bá ń sọ àmọ́ ṣàlàyé síwájú sí so ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa alátún lè ṣe kí ni a lè ṣàdáyanrí rẹ̀ pẹ̀lú táàmù tí wọ́n ní o táyé pé táàmù kan ni olówó à ń bẹ̀ ẹ pé táàmù kan lélẹ́yìí ká pé 4xy square nìkan ni mo ní ajá sí ká máa pélé ní monomial expression tí táàmù yẹn bá ti pé méjì ká pé mo kọ 3x mọ́ màá máa ní binomial expression tí bá ṣe kí ni o tí bá kọ eléyìí náà mọ́ màá máa ní trinomial expression àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwá lọ mọ̀ pẹ̀lú àlàyé tí mo ti ṣe yìí a ní polynomial wa ó lè mọ̀ ní constant o kódà a lè mọ̀ rí variable ń bẹ bákan náà ó tún lè mọ̀ ní exponent ṣùgbọ́n a sọ fún wa pé àwọn exponent tá a lè mọ̀ níbẹ̀ òun náà ní kí ni bóyá 0 1 2 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ ní negative exponent yàní pé negative power tẹ́ bá fẹ́ negative yẹn àti bí constant èyí tó bá jẹ́ pé 0 ni ó ti bẹ̀rẹ̀ ẹ lè ní 1 ẹ lè ní 2 ẹ lè ní 3 ẹ lè ní negative tẹ́ bá ti ní negative kìí ṣe kí ni o kìí ṣe polynomial mọ́ tẹ́ bá ti ní negative kìí ṣe polynomial mọ́ ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wá ibi tá a dúró sí òun náà ni pé kí ni o ibi tá a ti ń ro polynomial tá a dẹ̀ ṣiṣẹ́ kí ni o tá à ń yọ wọn kúrò ní ara wọn lónìí a máa lọ sí kí ni o multiplying polynomials bó o la ṣe máa multiply polynomial méjì papọ̀ àti multipolynomial jẹ́ tí wọ́n bá fún wa bó o la ṣe lè máa multiply wọn papọ̀ láti máa multiply polynomial papọ̀ kò le rárá tẹ́ ẹ bá fẹ́ multiply wọn òun náà ni pé kí ni o ẹ máa multiply táàmù kan àwọn táàmù kan nínú polynomial kan pẹ̀lú gbogbo táàmù tó wà ní kí ni o nínú polynomial kejì so tí gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí n bá ní 2x x plus 3xy so tí yé wa so ẹ rí i pé monomial expression lélẹ́yìí o eléyìí dẹ̀ sì jẹ́ kí ni binomial expression ajá sí pé tí n bá fẹ́ multiply rẹ̀ màá máa pín fún ọ lọ́yọ̀ kọ̀ọ̀kan eléyìí ẹ kọ́kọ́ fi multiply rẹ̀ yóò jẹ́ kí ni o 2x square 2x times x yóò jẹ́ 2x square then plus ẹ tún fi multiply lẹ́ẹ̀kejì náà 2 yóò máa jẹ́ kí ni o 6x squared y ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ìyìn tó jọ nínú àwọn tá a ti kọ́ sẹ́lẹ̀ òun náà ní kí ni o distributive law ẹ pé distributive la lò fún báyìí ẹ bá sọ fún wa ipe addition wà multiplication wà distributive over addition so nígbà tá a ṣe kí ni o binary operation mo rò bó ti wà báwọn so bó wà ní tó bá jẹ́ pé méjì nǹkan bí àpèjúwe nísìn mo ní x plus y x plus 3xy òun náà lè rárá ẹ̀hẹ́yìn tá a ṣe náà ni pé kí ni o a máa mú táàmù kan gbogbo àwọn táàmù yìí lọ́kọ̀ọ̀kan a fi mọ fún àwọn eléyìí náà lọ́kọ̀ọ̀kan ó dàbí àwọn tí wọ́n ń lọ ilé kéwú nígbà kékeré ẹ mọ̀ pé wọ́n mọ̀ ha bí sàrà ṣe ń pé gbogbo ọmọ ilé kéwú ni wọ́n fún ẹ̀hẹ́n tá a bá lọ òde ṣe ń pé gbogbo náà láṣẹ kí ni o lápè á jẹ oúnjẹ mo rò bó ti wá bá ń so x yìí nìsín ẹ kọ́kọ́ mu f multiply alákùnrin f multiply eléyìí so ti mi bá kí ni ọmọ fún wa báyẹn yóò máa jẹ́ kí ni o x squared plus ẹ mọ̀ pé s times s ó fún wa ní s squared ẹ tún mú báyìí ẹ tún fi multiply lẹ́ẹ̀kejì náà yóò jẹ́ kí ni o 3x squared y mo rò bó ti mi bá ẹ tún á mú ẹlẹ́ẹ̀kejì yìí náà ẹ fi multiply alákọ̀ọ́kọ́ yóò jẹ́ kí ni o y times x xy then plus ẹ tún mi lè náà 1 times 3xy yóò jẹ́ kí ni o 3xy squared mo rò bó ti wà báyìí so kí là ń ṣe òun náà ni pé kí ni à ń mú àwọn táàmù expression aláwọ̀kọ́ yẹn a fi multiply gbogbo àwọn táàmù tó wà níbi expression lẹ́ẹ̀kejì ajá sí pé kódà kẹ́ ní ju táàmù méjì lọ bẹ́ẹ̀ pẹ̀lú àpèjúwe ní sinti bá ní s plus 3y ẹ̀mọ́ á níbi báyìí pé s plus y plus z plus p ẹ̀yìn tí ń ṣe náà nìyẹn màá kọ́kọ́ mú táàmù alákọ̀ọ́kọ́ yìí màá fi multiply eléyìí yóò fún mi ní x square màá tún fi multiply lẹ́ẹ̀kejì yóò fún mi ní xy màá tún fi multiply lẹ́ẹ̀kẹta yóò fún mi ní xz màá tún fi multiply lẹ́ẹ̀kẹrin yóò fún mi ní xp lẹ́yìn náà tí n bá ti fi alákọ̀ọ́kọ́ multiply gbogbo wọn tán màá tún wá ṣe kí ni o màá mú ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ màá tún fi máa multiply àwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ilé ọjọ́ kí ni o 3xy squared plus 3y squared plus 3yz plus 3yp ìjẹ́tìlẹ̀ yẹn bá yé wa a máa ń pè nǹkan kan ní Foy's method tá bá ní Foy's method
foil method ni ọ̀nà la máa ń lò láti multiply binomial expression méjì so ti yé gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí n bá ní s plus a s plus b so in tó fi ń foil yín sọ náà ni pé kí ni o alákọ̀ọ́kọ́ àtàlákọ̀ọ́kọ́ so ti yé mi báwọn so eléyìí àti eléyìí pé ẹ multiply wọn pẹ̀lú ara wọn so ti yé báwọn so ó bẹ̀ ìtumọ̀ náà ni pé outer àwọn tí wọ́n wà níta eléyìí àti eléyìí náà á fi multiply wọn mo rò bó ti yé báwọn so lẹ́yìn rẹ̀ inside àwọn tó wà ní kíni o àwọn tó wà nínú so ti yé báwọn so lẹ́yìn náà àwọn tó ṣe kí last àwọn tó ṣe kíni o àwọn tí wọ́n gbẹ̀yìn so ti yé òun náà ni ẹ jẹ́ kí n ya kíni ẹ̀ dáadáa so òun náà ni pé a lè pé kíni o alákọ̀ọ́kọ́ àtàlákọ̀ọ́kọ́ mo rò bó ti yé mi báwọn eléyìí àti eléyìí náà àwọn tó wà láàrin àtàwọn tí parí eléyìí là ń pè ní kíni o foil method so ti yé báwọn alákọ̀ọ́kọ́ àtàlákọ̀ọ́kọ́ so ti àwọn tó wà ní ìta wọn ẹ rí i pé eléyìí ó fẹ́ wà lọ́nà tàtàn so ti yé báwọn so then àwọn tó wà nínú ilé so lẹ́yìn rẹ̀ last one so là ń pè ní foil method so náà ni níta ṣe lókè náà ni wọ́n ṣe pé ká kọ́kọ́ mú alákọ̀ọ́kọ́ kẹ́ multiply àwọn táàmù méjèèjì lẹ́yìn náà ẹ tún wá mú táàmù ẹlẹ́ẹ̀kejì ẹ fi multiply wọn bó wà ní àti fi binomial àti fi multiply binomial kódà a tún lo monomial láti fi multiply binomial náà bó ni tó bá jẹ́ pé wọ́n fún wa ní irú eléyìí nǹkan a ní x square plus x plus 1 x square minus x plus 1 dó tá bá padà dé algebraic process á padà ṣe wọ́n dáadáa bẹ́ẹ̀ tí bó láyé ṣe léyìí ẹ rí pé polynomial léyìí o degree kí léyìí ní degree 2 eléyìí náà ní degree 2 inú òfin kan tá mo fẹ́ ká gbọ́yé ń bẹ̀ náà ni pé tẹ́ bá multiply degree m pẹ̀lú degree n ajá sí pé product yóò mọ̀ fún yín ní kíni o degree m plus n so yé mi báwo so ti kódà ìbéèrè lè wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní okay polynomial has degree m another polynomial has degree n what will be the degree of their product pé polynomial kan jẹ́ degree n so ti ẹlẹ́ẹ̀kejì jẹ́ degree n ajá sí pé product àwọn polynomial méjèèjì yẹn yóò mọ jẹ́ degree m plus n kódà láì tí parí eléyìí láì tí mọ tánṣó jẹ màá ti mọ̀ pé kí ni o degree 4 ni ó mọ̀ fún mi bó mo ṣe mọ̀ torí eléyìí degree 2 ni o àbí degree ni tó bá pọ̀ jù power tó bá pọ̀ jù nínú expression àbí polynomial wa eléyìí náà degree 2 ni o ní tó fi yẹn sọ ni pé tí n bá multiply degree 2 àti degree 2 papọ̀ ajá sí pé product mi ó mọ̀ fún mi ní kí ni o 2 plus 2 degree yàní degree 4 mo rò bó ti ń bá àyàgbé láì tí ṣe gan mo ti mọ̀ pé degree 4 ni màá máa ní bó máa ṣe bí mo ṣe ń ṣe náà ni màá kọ́kọ́ mú ọyọ kan yìí màá fi multiply gbogbo àwọn táàmù yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan ẹ jọ pín fún wọn bóyá wọ́n pín oúnjẹ mẹ́ta wọ́n dẹ̀ ní gbogbo yín lẹ́jẹ ṣe pé tí wọ́n bá ti pín ráìsì kárí lẹ́yìn rẹ̀ wọ́n tún pín ẹ̀wà náà kárí lẹ́yìn náà wọ́n tún pín nǹkan míì náà kárí ọ̀yà ilé ọmọ jẹ́ x times x square x raised power x square times x square x raised power 4 ẹ tún fi multiply lẹ́ẹ̀kejì náà x square times minus x minus x cube x square times 1 plus x times x square plus x cube minus x squared plus s so tí yóò bá ẹ gbé mo fi ṣe kí ni o mo ń ṣe wọ́n tó ilé ọmọ jẹ́ plus x squared minus x plus 1 lẹ́yìn rẹ̀ ẹ má gbàgbé pẹ̀lú ta kọ náà ni pé àwa collect like times àwọn tó bá jọra tẹ́ bá ti multiply out tán báyẹn ẹ máa kó àwọn táàmù tó jọra wọn ẹ dẹ̀ má gbàgbé a ní like terms bẹ́ẹ̀ ṣe mọ́ like terms ni pé àwọn tó bá jẹ́ pé wọ́n jọ ní táàmù àti degree kan náà so ti yé bá irú eléyìí nísìn x raised power 4 yìí ajá sí pé tí ó mọ bá jẹ́ táàmù kan náà òun náà ni tó bá tún jẹ́ x raised power 4 ṣérú rẹ̀ wà kò sí o so ti yé bá táàmù kan náà ni eléyìí nísìn x raised power 3 ajá sí pé tí bá ń wá àwọn like times x raised power 3 òun náà ni àwọn tó jẹ́ pé x raised power 3 náà ni so ti àwọn méjèèjì náà ni like time dà gẹ́gẹ́ bí káwọ́ pé búrẹ́dì méjì kò mọ́ búrẹ́dì márùn ṣe pé búrẹ́dì ni wọ́n jọ ní so skip gbogbo àwọn lẹ́jọ́ tó papọ̀ mo sọ fún wa pé tá bá ní 2x plus 2y ẹ lè ru àwọn méjèèjì papọ̀ tí wọn
torí wọn ò jọ ní like times intefi mọ like times ni òun náà ni power wọn àti kí ni o àti táàmù tó rù wọn so ti so ajá sí pé léyìí a lè fi gẹ́ra wọn tàbí minus s square plus s square òun náà gẹ́ra wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni x minus s náà gẹ́ra wọn kí la nílẹ̀ s raised to power 4 plus s plus 1 ẹ pé tẹ́ bá ṣàkíyèsí à ń ní kí ni o product yẹn fún wa ní degree 4 so òun náà ló fi hàn ajá sí pé tí n bá multiply polynomial méjì papọ̀ kódà ó bá product polynomial mẹ́ta náà papọ̀ tí n bá multiply polynomial mẹ́ta papọ̀ tí degree alákọ̀ọ́kọ́ bá jẹ́ 5 tí degree ẹlẹ́ẹ̀kejì jẹ́ 3 tí degree ẹlẹ́ẹ̀kejì jẹ́ 1 ajá sí pé kí ni product kí ni degree product àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó mọ̀ jẹ́ yóò mọ̀ fún wa ní 9 òun náà ni pé ẹ mọ̀ ro àwọn degree yẹn papọ̀ ẹ̀dá kan ẹja gbófin yẹn mọ́ torí àwọn JAMB àwọn tí wọ́n mọ̀ fún wa àwọn tó yẹ pa lè ṣe kí ni o inter lè tètè ṣe láì jẹ́ pa dára wa láàmú so ti ẹ lè nírú ìbéèrè báyẹn so òun náà ni pé o bùkátà láti mọ ọkọ̀ nǹkan kan sílẹ̀ so inter ṣe náà ni pé kí ni o ẹ kàn rò wọn papọ̀ báyẹn so ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá ti wá yé wa tàbá ti wá gbọ́ yẹ jẹ́ wa lọ sí division ṣùgbọ́n ká tó lọ sí division àwọn kankan náà mọ́ wà tó mọ́ ń jáde à ń pè nǹkan kan ní rational expressions kí ni à ń pè ní rational expression a mọ̀ mọ̀ túmọ̀ ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ gangan a ti mọ̀ túmọ̀ expression o àbí a dẹ̀ ti mọ̀ túmọ̀ rational number náà ṣe pé ńgbà tá a ṣe rational number a ní rational number náà ni àwọn number tó yẹ pa lè kọ ní in form of olofa àwọn number tá a lè kọ ní p over q tó jẹ́ pé q ò ní mọ jẹ́ kí ni o q ò ní mọ jẹ́ òdo a ti mọ̀ tí q bá jòdò kí ni ẹ undefined mo bó ti wá báwọn so tí q bá jòdò àti mọ̀ pé undefined eré ilé là ń pè ní rational number gẹ́gẹ́ bí àpèjúwe 1/2 so tí báwọn so 3/4 5/2 so tí báwọn àwọn eléyìí ní kí ni àwọn eléyìí ní rational number so tí so tá a bá ní rational expression òun náà ní expression tó yẹ pé kí ni o ratio polynomial méjì ni ṣé tí mo yàtọ̀ wọn nísìn pé rational number tá a mọ̀ tẹ́lẹ̀ nọ́mbà là á fi mọ́ divide ara wọn ṣùgbọ́n rational expression nísìn polynomial méjì ni ó mọ̀ divide ara wọn gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní x square plus 5 divided by what s plus 2 di pé kí leléyìí fraction ni o à ń divide di polynomial kan pẹ̀lú polynomial kejì mo rò bó ti wá báwọn eléyìí numerator náà ni ó mọ̀ jẹ́ ní ó yàtọ̀ tẹ́ délú èbò eléyìí náà mọ̀ jẹ́ kí ni o eléyìí mọ̀ jẹ́ denominator eléyìí mọ̀ jẹ́ denominator so tí báwọn tó bá ti jẹ́ pa ṣe kí ni o tá a bá ti lè kọ polynomial kan tá a bá ti lè divide polynomial méjì intermọ̀ nìyẹn òun náà ni rational expression káwá lọ mọ̀ rational expression wa a lè ní proper ó dẹ̀ sì lè jẹ́ kí ni o ó dẹ̀ sì lè jẹ́ improper bó láti mọ̀ ẹ mọ̀ pé nísìn ìgbà tá à ń ṣe fraction àti mọ̀ gbà tá a mọ̀ ní proper fraction àti mọ̀ gbà tá a mọ̀ ní improper fraction a máa ní proper fraction tó bá jẹ́ pé ń tó wà lókè bá kéré sí tìsàlẹ̀ ẹ rí bí ó proper kí n gbé ọmọ ọdún méjì kọ́kọ́ lọ́rùn nísìn ṣe ń pé kódà ọrùn ò ní romí ó proper kódà àwọn ẹ̀gbọ́n ò ní sọ̀rọ̀ pé kódà àwọn tó mọ̀ kí mi ní pé Lukgaf fẹ́ kú sẹ́ọ̀ ṣùgbọ́n kò ní bálá káyè mú kí wá ní ọyá ọmọ yìí mo tí ẹ tí wọ́n ń gbé wọn kọ́kọ́ lọ́rùn látàárọ̀ yá ìwọ náà wàá gbèmí kọ́kọ́ lọ́rùn kí wọ́n wá ní ọmọ ọdún méjì yẹn kémi náà jókòó lè ṣe pé kò proper kò ní proper tó bá ti jẹ́ pé kí ni o tó bá ti jẹ́ pé numerator bá ju denominator lọ ṣe pé torí ẹ̀ la fi mọ́ ń gbó yẹn sí kí ni o mixed number gẹ́gẹ́ bákan náà wẹ̀ náà rational expression náà òun náà lè ní proper òun náà dẹ̀ lè ṣe kí ni o ó lè ní improper ṣe wá lè ronú sí báwọn ajá pé kí láti mọ ọmọ proper àti improper àwọn degree tó bá ti jẹ́ pé degree numerator tó bá ti kéré sí degree denominator proper rational expression ni o gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí máa wọ pé s plus 3 divided by s cube plus 4s plus 5 so ti yé kí ni degree numerator wa degree 1 kí ni degree denominator degree 3 ẹ má gbàgbé degree ní kí ni o power tó pọ̀ jù nínú expression wa ajá sí pé lẹ́yìn nísìnyí a máa pè ní proper rational expression ó proper tọrọ ọmọ kékeré ló jókòó sórí àgbàlagbà bí tí máa wá ìpadàbọ̀ sí abijá rẹ̀ bẹ́ẹ̀ nísìnyí mo wà ní s cube plus 4s plus 5 divided by s plus 3 pé degree 3 lélẹ̀ degree 1 lélẹ̀ so tí ẹ bá
a máa pè léyìí ní kí ni o improper rational expression. Tàbá ní improper rational expression wa lè divide yẹn náà àti bẹ̀ ní division ti yọjú o. Ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ bó ni tó bá ní ká find the root to rational expression kọ́ ló máa padà tú palẹ̀ dáadáa ní ọ̀la o. So ti máa tó bá ní ká find the root to rational expression kọ́ òun náà ni pé tó bá ní kí n find the root mo ti mọ̀ pé root òun náà ni pé tí n bá ti sọ sí expression kan tí ó mọ̀ sọ di 0 s plus 3 root rẹ̀ ni -3 tó ti bá ti fi -3 sí x kí ni màá ní o -3 plus 3 is equal to 0. So value tí ó mọ̀ sọ expression wa di 0 òun ni root kí ni yẹn. Ó jẹ́ sí pé tí n bá fẹ́ find the root eléyìí náà sí sk plus 4s plus 5 divided by s plus 3. So ti yé bá kí ni mo lè sọ pé léyìí ó fi mọ di 0 kí ni ó fi mọ dòdò. Ṣé pé tí ó mọ fi di 0 òun náà ni pé kí ni o kí numerator jẹ́ 0. So ti yé ẹ mọ́ di ó dàrú tí numerator yín bá ti jẹ́ 0 kò bá jẹ́ pé 1 billion ló wà ní ìsàlẹ̀ òdo ni ó mọ jẹ́. Ó ti máa kí ni 0 divided by 1000 àbí 10,000 0 ni o tó bá ti lè jẹ́ pé ní 0 ní kí ni o ní numerator wa 0 náà ni ó mọ jẹ́. Torófin náà ni pé kí ni o ẹ pé tí n bá ní 9 divided by 3 ṣe pé 9 yìí wọn là ń pè ní dividend. So ti yé bá 3 tá a fẹ́ fi divide 9 yìí wọn là ń pè ní kí ni o divisor ni tá a fẹ́ fi divide. Answer tá a máa get òun ni kí ni o òun ni quotient. Pé tẹ́ bá padà ṣàkíyèsí tá a bá multiply quotient àti divisor padà yóò mọ fún wa ní kí ni o dividends tó bá jẹ́ pé ẹ lè gbà tó bá yẹ pé nígbà change ni yàrá tó bá yẹ pé divisor yẹn jẹ́ factor dividends ni o á padà máa gbọ́ nísàlẹ̀ pé kí ni a lè ní reminder náà. So ti yé pé 9 divided by 3 nísìn yóò mọ jẹ́ 3 òfin wa ni pé tí n bá padà tó bá yẹ pé factor ni 3 times 3 yẹn yóò mọ fún mi ní tòkè yí padà 9 ajá sí pé 0 divided by 1000 0 ni o torí 0 times 1000 mọ fún mi ní 0 padà ọ̀dà kí ni 1000 divided by 0 ẹ rí i pé ṣé 0 ni kì í ṣe 0 undefined. So ti yẹ undefined ni o ìdí tá a fi mọ̀ pé kí ni ìdí tá a fi mọ̀ pé èso òdo ni ṣe é pófin òfin wa ni pé kí ni o a máa sọ wípé divisor àti quotient tá a bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún wa ní dividends. So tí n bá sọ pé lè jẹ́ 0 ṣé 0 times 0 fún mi ní 1000 kò ní fún mi 1000 náà ni ó á fi mọ̀ pé ní undefined. So tó bá ní ká find the root ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú ẹ kàn ṣe kí ni o ẹ kàn equate numerator yín ẹ equate ẹ̀ sí 0 torí òun ni ó mọ̀ sọ dòdò ṣe pé mọ́ jáde ó lè jáde nínú JAMB náà pé kí ni value expression kan tí ó mọ̀ sọ nǹkan òun di undefined. Bẹ́ẹ̀rẹ̀ mìíràn tún lélẹ̀ okay now ká pé mo nírò eléyìí nísìn ká pa fẹ́ wá root pé kí ni what is the root of this expression a ti mọ̀ pé root náà ni pé kí lá máa fi ẹ̀sì ṣe tí ó mọ̀ sọ dòdò àbí ẹ jẹ́ fún wa ní tó rọ̀ dáradára ká pa nírú nǹkan báyìí. So tún wá ní kí ni root expression yìí so tí ẹ bá root rẹ̀ bẹ́ẹ̀ ṣe lè wá root rẹ̀ òun náà ni pé di numerator wa nísìn numerator yìí o equate as 0 àgbé kí ni value s tí ó mọ̀ sọ lé ìdòdò ajá sí pé ọmọ jẹ́ kí ni 2s minus 5 is equal to 0 x mi ọmọ jẹ́ 5/2 pé tí s bá ti gbé 5/2 sí bíbá ilé ọ̀padà mọ́ fún mi ní kí ni 2 times 5/2 minus 5 yóò mọ̀ jẹ́ 5 minus 5 tó jẹ́ òdo ṣe pé 0 divide by kí lè torí 0 tí ẹ ti jóná kó nọ́mọ́ ti denominator yẹn ni o. So ti yọ bá bẹ́ẹ̀ bó wà ní tó máa sọ fún wa pé what is the value of s for which that expression is undefined. Just pé tí máa nírun kan báyìí x plus s square plus 3x plus 5 divided by s minus 3 tí bẹ́ẹ̀ wá sọ fún mi pé kí ni value s tí ó mọ sọ expression yìí di undefined. A ti mọ̀ pé ìgbà wo la máa ní undefined ìgbà tó bá jẹ́ pé denominator mi bá jẹ́ 0 just pé expression yóò mọ wà undefined tó bá jẹ́ pé denominator mi tí ń ṣe arákùnrin yìí s minus 3 tó bá jẹ́ kí ni o tó bá jẹ́ 0 ajá sí pé s mi ó mọ jẹ́ kí ni s mi ó mọ jẹ́ 3 so ajá sí pé
x mi ó mọ̀ jẹ́ 3 mo fẹ́ fọ́ yé báyìí so tí wọ́n bá ní kẹ́ wá root tàbí tí wọ́n bá ṣe pé kí ni o tí wọ́n bá ní wọ́n lè mọ̀ lo root náà wọ́n lè lo 0 wọ́n lè ní find the 0 quiz find the 0 of a polynomial so tí bá tó bá yẹ pé polynomial lásán ni pé f of s ni wọ́n fún yín ẹ kàn equate sí 0 but tó bá yẹ pé rational expression náà fún yín tẹ́ bá fẹ́ find the root tàbí 0 rẹ̀ òun náà ni pé numerator yín nìkan lẹ gbé sódò but tẹ́ bá fẹ́ wá for which that expression is undefined so tí bá wọ́n lè lo undefined ó lè jẹ́ undefined tàbí kí ni o not defined nǹkan kan náà ni so tí bá so wọ́n sábà máa ń jáde dáadáa ká ṣàkíyèsí rẹ̀ ìjà tẹ́lẹ̀ yẹn bá yé wa o a ti mọ̀ pa lè mọ̀ ní proper expression náà a lè máa ní improper rational expression bákan náà ìgbà wọlé máa ní proper tó wáyé pé degree denominator bá kéré sí degree denominator improper ní tí degree denominator bá ju kíni lọ degree denominator lọ tí improper tá bá ní improper rational expression a lè tú òun náà palẹ̀ o ṣe pé tí n bá ní 5 divided by 4 gẹ́gẹ́ bí àpèjúwe tàbí ká sọ pé 15 divided by 4 ó wà improper now ọmọ ọdún 15 jókòó lórí ọmọ ọdún 4 ṣe ìpọ́nrún ò ti mọ oru ọmọ yẹn ayọ́ wọn pé ṣé wàá pọ̀ ọmọ yìí ni ẹ dìde kó lórí rẹ̀ òun la fi ní mixed number àwa ní fọ́ọ̀mù láàrin inú 15 àti mọ̀ pé 3 àbí whole number 3/4 ṣe ìpọ́n lélẹ́yìí combination whole number àti kíni o àti proper fraction bákan náà ni tá a bá ní kíni o tá a bá ní improper rational expression a lè dáhùn náà kolẹ̀ so tí ẹ bá a lè ṣe àdákolẹ̀ òun náà ká gbé òun náà lọ sí mixed bí irú eléyìí so ibẹ̀ náà láti mọ̀ ṣe kíni ibẹ̀ ni long division method ti wáyé long division method bó ni tí wọ́n bá ní kí n divide eléyìí pẹ̀lú ara ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ kó lè yé wa a ní x square plus 2s minus 7 s minus 2 so tí ẹ bá s square plus 2s minus 7 s minus 2 ẹ mọ́ di ó dàrú ṣé proper ni àbí improper improper fraction ni o torí degree numerator ju degree denominator ajá sí pa lè divide ẹ̀ ká máa gbàgbé mo sọ pé léyìí in tó wà ní numerator tá fẹ́ fi divide tá ń divide yẹn ó kọ rẹ̀ ní dividends so tí ń bá in tẹ́ fẹ́ fi divide ẹ̀ òun ni kíni divisor answer tá máa get tá bá ti divide tán òun ni kíni o quotient ṣe pé mo mọ̀ ń tẹnu mọ́ ṣe pé inter tó sábà kọ́ mọ́ bí tá máa ń gbé wọ́n lè ní what is the sum of sum ni pé kíni ìròpọ̀ difference tàbí take away ni yọ kúrò product òun ni multiplication quotient náà division ni so ti yé báyẹn so ìgbà mìíràn wá lè ní reminder gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní 9 divided by 2 sí kí ni náà yé ẹ̀yẹ̀yàn dividends àbí kí ni 2 wáyé divisor interval divide there kí ni 9 divided by 2 ọmọ fún mi yóò mọ jẹ́ 4 remainder 1 4 yìí ni kí ni o quotient eléyìí dẹ̀ sì jẹ́ kí ni eléyìí jẹ́ remainder ó ní remainder 1 ẹ dákun ẹ jẹ́ ká dì mú bó wá ní tí máa fẹ́ divide there tí mo bá fẹ́ lo long division method òun náà lè rárá òun náà ní pé máa kọ́ ya kí ni ibi mo ṣe mọ́ ń ya ẹ dákun kò lè o ẹ wo x square minus 3x minus 10 ẹ mọ̀ gbé dividends yín sínú ilé so tí bá in tẹ́ fẹ́ fi divide yẹn divisor ẹ mọ̀ gbóhùn síta s minus 2 mo rò bó ti ń bá ẹ mọ̀ gbóhùn síta s minus 2 ajá sí pé lẹ́yìn nísìn ẹ máa fi divide yẹn ẹ dẹ̀ mọ́ gbàgbé òfin tá a fi mọ́ ń ṣe ṣe rántí kí ni o Damsby ẹ bá ti rántí ilé Damsby mnemonic so ìtumọ̀ Damsby náà ni pé kí ni o a kọ́kọ́ divide so tí ẹ bá a kọ́kọ́ divide tàbá ti wá divide tán a máa multiply tàbá ti multiply tán a máa subtract tàbá ti subtract tán a máa tún gbé yìí tó kàn wá òun náà ni pé máa kọ́ divide máa sọ pé kí ni máa multiply pẹ̀lú s tí ó fi mọ́ fún mi ní s square padà tàbí ká ní s mi ò lámàá rí inú s square ṣe pé x ni o àbí kí ni s times x ó mọ̀ fún mi x square ṣe ẹran ní tí mo ṣe x mi ò lámàá rí inú s square x kan tàbí ká ní kí ni máa multiply pẹ̀lú s tí ó mọ̀ fún mi ní s square padà x àbí ẹ wá multiply rẹ̀ lẹ́yìn rẹ̀ s times x s square lẹ́yìn rẹ̀ ẹ wá subtract s square minus s square 0 àbí kí ni ó kún lẹ̀ minus 3s minus 0 minus 3x minus 10 minus 0 minus 10 so tí ma lẹ́yìn tẹ́ bá ti ṣe tán báyìí
ẹ tún wá tún mú x yẹ tó fi divide ẹ pé kí ni máa multiply pọ̀ mọ́ s tí ó mọ̀ fún mi ní minus 3s ṣe pé minus 3 ni tàbí kẹ́ pé s mi ò lẹ́mọ̀ rí inú minus 3s minus 3 àbí minus 3 times x minus 3s ẹ fi multiply gbogbo wọn ni o mo ti ṣàṣìṣe ń bí báyìí o ẹ má bínú n fi ẹyin rántí gbogbo x yẹ fi multiply gbogbo wọn ni s times x squared àbí s times minus 2 minus 2x so ti yé báyìí ẹ fi multiply àwọn táàmù yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ wá subtract eléyìí ó jẹ́ 0 s squared minus s squared 0 minus 3s minus minus yóò jẹ́ minus 3 plus 2 búrẹ́dì ó jẹ́ gbèsè búrẹ́dì mẹ́ta ó wá ní búrẹ́dì méjì lọ ọ̀sán méjì ó tún jẹ́ gbèsè búrẹ́dì kan yóò jẹ́ minus x minus 10 so ẹ tún wá ní x mi ò lẹ́ẹ̀máa rí inú minus x kí ni o minus 1 ni àbí minus 1 times x minus x minus 1 times minus 2 plus 2 ẹ wá subtract yẹn minus ẹ̀hún gbé tó bá jọra wọn tẹ́ bá tí wọ́n kó nu ara wọn so tí bá yóò jòdò ilé wọn máa jẹ́ minus 10 minus 2 yóò máa jẹ́ minus 12 so tí bá so yóò máa jẹ́ minus 2 intari òun náà ní kíni o eléyìí òun náà ní dividends mi òun náà ní quotient mi ní tí mo get mi báyìí òun náà ní quotient tó wọ́n fẹ́ ká wá quotient so tí yé ní tó kún mi báyìí òun náà ní reminder ní tó kún mi báyìí òun náà ní reminder àwa lè tún ta kọ́kọ́ níbí báyìí a lè tún kọ ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní x squared minus 3x minus 10 divided by what x minus 2 ṣe pé ta ní tẹ́lẹ̀ lélẹ́yìí ajá sí pé ta bá fẹ́ gbóhùn náà lọ sí kíni o mixed so yóò mọ̀ jẹ́ kíni o minus 12 in tí remainder yẹn jẹ́ no eléyìí s minus 1 mo rò bóyá wá báwọn minus 12 divided by s minus 2 ṣé bẹ́ẹ̀ ni ẹja ṣàkíyèsí rẹ̀ dáadáa ṣe pé tí n bá multiply arákùnrin yà àti arákùnrin tí n bá padà multiply through ilé ọmọ fún mi ní kíni o ilé ọmọ fún mi ní ilé àti ilé yóò gera wọn màmá ní kíni o màmá ní s minus 1 s minus 2 minus 12 so ilé ó jẹ́ kíni x squared minus 2x minus x plus 2 minus 12 bẹ́ẹ̀ náà ni so ti yé báwọn so òun náà ní pé kíni o kọ́ mú in tó jẹ́ quotient yìí then plus in tí remainder yìí bá jẹ́ remainder àtẹlẹ́yìn so ti yé ẹ jẹ́ ká dì mú ọba wọn bó ni tá bá nírò eléyìí nǹkan ó ní s raised by 6 no ẹ jẹ́ kí tó mú ó ní s raised by 6 ẹ jẹ́ ń ṣe lé 2s square minus 5s minus 1 divided by s minus 3 eléyìí náà ò le rárá o ọ̀yà eléyìí ó jẹ́ 2s square minus 5s minus 1 àbí kí ni yẹn dividends ọ̀yà divisor wa náà s minus 1 mo lẹ́ máa mú ọ lẹ́ọ̀kọ̀ọ̀kan eléyìí ọmọ jẹ́ pé kí ni o ẹ mọ̀ ní x mélòó lẹ́mọ̀ rí inú ilé tàbí kí láà máa multiply pọ̀ mọ́ s tí ó mọ̀ fún wa ní 2s square ṣe pé 2x ni mo ní tẹ́ bá ní bíbá yẹn fi multiply àwọn táàmù yìí lẹ́ọ̀kọ̀ọ̀kan yóò jẹ́ 2s times x 2x square 2s times minus 1 minus 2s tẹ́ bá ti fi multiply tán kí lẹ́ ṣe ẹ subtract so ti bá 2s square minus 2s square 0 nìyẹn tẹ́ bá ti ń yọ nǹkan tó jọra wọn kó nu ara wọn 0 ni ẹ̀yìn minus ẹ̀yìn 0 ni ó mọ̀ jẹ́ ilé ọmọ jẹ́ minus 5x minus 2x minus 5s plus 2s yóò mọ̀ jẹ́ minus 3x minus 1 minus 0 yóò jẹ́ minus 1 a tún fi pé x mélòó láàmú orí inú ilé tàbí kí láàmú multiply pọ̀ mọ́ s tí ó mọ̀ fún wa ní minus 3s ṣe pé minus 3 ni torí minus 3 times x kí ni ọmọ fún mi kí ni minus 3x àbí minus 3 minus 1 yóò máa jẹ́ plus 3 mo rò bó ti ń bá wọn so kí lè léyọ̀ máa jẹ́ tá a bá tún subtract wọn eléyọ̀ jẹ́ 0 minus 1 minus 3 yóò máa jẹ́ kí ni minus 4 so ajá sí pé tí wọ́n bá fẹ́ kẹ́ find the quotient mi ní ìsìn 2s minus 3 reminder mi ńkọ́ minus 4 mo dẹ̀ lẹ́ lè ṣe kí ni
mo lè lè kọ òun náà so ajá sí pé ọmọ jẹ́ kí ni o 2s minus 3 ọ̀yà a lè tún ilé ìkọ pé 2s square minus 5s minus 1 x minus 1 tí ọmọ jẹ́ kí ni o 2s minus 3 plus remainder divided by what s minus 1 so tá bá padà dé partial fraction mi lérò pé ẹ̀yà ẹ rí pé àwọn iṣẹ́ yẹn ó ṣe kí ni o ó ní ìwúlò ń bẹ ẹ rí pé àwọn iṣẹ́ yẹn ní ìwúlò ń bẹ ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó ni ẹ jẹ́ ń ṣe eléyìí tó tún lágbára díẹ̀ sí mo ní s raised by 6 plus 2s raised by 4 plus 6s minus 9 divided by s cubed plus 3 so tiẹ̀ ẹ̀yà eléyìí náà mo jẹ́ kí ni o s raised by 6 plus 2s raised by 4 plus 6s minus 9 àbí s cubed plus 3 so ti bá ṣùgbọ́n tẹ́ bá ti ní nǹkan kan báyìí ẹ kọ́kọ́ wò pé ṣé kò sí missing term ń bẹ kó bá fi fún wa ní problem ṣe pé degree 6 ni tí bá ní degree 6 ajá sí pé màá tún máa ní àwọn power 5 power 4 power 3 power 2 power 1 but gbogbo àwọn eléyìí kò sí ń bẹ ajá sí pé tá bá fẹ́ fún wa ní problem a máa ṣe kí ni o a máa ṣe ní ṣe tó yẹ pé yóò fi mọ ṣe kí ni o yóò fi mọ ní àwọn èèyàn nínú ẹ lè ṣe láì jẹ́ pé yẹn náà wà ń bẹ o ṣùgbọ́n tẹ́ bá fẹ́ fún ayé ní wàhálà ẹ mọ̀ ṣe báyẹn so òun náà ń gbé eléyìí mo lè tún kọ́ ní ìsìn tí mo jẹ́ s raised by 6 wọ́n lè mọ̀ fún wa tó s raised by 6 níbi ìwé wa plus 0 s raised by 5 ìgbà tí ó ti sí ń bẹ á gbé sí ọgbọ́n tá a fi lè gbé sí náà ní kíká pé ní 0 then plus 2s raised by 4 plus 0s raised by 3 plus 0x squared plus 6s minus 9 divided by s cubed plus 3 so s raised by 6 plus 0s raised by 5 plus 2s raised by 4 plus 0s raised by 3 plus 0x squared plus 6s minus 9 àbí s cubed plus 3 so ọ̀yà a tún ṣe pé kí la máa multiply pọ̀ mọ́ s cubed tí ó mọ̀ fún mi ní s raised by 6 s cubed ni o s cubed times s cubed yóò mọ̀ fún mi ní kí ni o s raised by 6 s cubed times 3 wọ́n mọ̀ fún mi ní kí ni o plus what plus 3 s cubed ẹ wá yọ wọn kó nu ara wọn ẹ pé kí ilé yóò jẹ 0 àbí ilé àti ilé yóò ṣe kí ni o yóò gẹra wọn so ilé náà jẹ 0 kí lámọ ní sí 2s raised by 4 so di ajá sí pé tí n bá fẹ́ kọ́ ní bá fẹ́ máa fa àwọn 0 yìí sí náà ni pé lẹ́yìn tí n bá multiply tán máa gbé sí ibi tó bá wà bẹ́ẹ̀ ṣe hàn pé tá a bá fi 0 òrèlé fún wọn tẹ́lẹ̀ ṣe pé ó lè fẹ́ fún wa ní wàhálà ṣe ń bí báyìí pàápàá jùlọ ẹni tó bá ṣe ń ṣèṣirò bọ̀ ṣe pé lè ọmọ jẹ́ 0 minus 3 ẹ máa jẹ́ minus 3s raised by 3 plus 6x minus 9 ọ̀yà lẹ́yìn rẹ̀ màá tún ṣe kí ni màá tún s cube mélòó máa nínú eléyìí pé kí ni màá multiply pọ̀ mọ́ s cube tí ó mọ̀ fún mi ní 2s raised by 4 2s ní torí 2s times s cube yóò mọ̀ fún mi ní 2s raised by 4 màá tún multiply rẹ̀ 2s times s cube ọ̀yà yóò máa jẹ́ kí ni o 2s raised by 4 plus 2s times 3 2s times 3 yóò máa jẹ́ kí ni o plus 6x lẹ́yìn rẹ̀ á wá sí kí ni á subtract yẹn so tá a bá subtract yẹn sí ilé ọmọ jẹ́ 0 minus 3s cube àbí 6s minus 6s yóò máa jẹ́ 0 àbí minus 9 so tí ma so yóò máa jẹ́ minus 9 mo tún lè tẹ̀síwájú s cube mẹ́rin máa rí inú eléyìí minus 3 àbí minus 3 times s cube minus 3s cube minus 3 times 3 minus 9 ẹ rí pé tí n bá subtract yẹ minus s cube 0 minus 9 minus 9 0 mo bó ti ń bá so ẹ rí pé yẹn ò ṣe kí ni o kò ní reminder rárá so ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a ti mọ̀ bá ṣe lè ṣe kí ni o bá ṣe lè mọ̀ divide polynomial méjì o bá dẹ̀ ṣe lè mọ̀ yanjú rational expression so àwọn theorem méjì kan wá ṣe pàtàkì nínú polynomial mo fẹ́ ká gbọ́ yé ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọ̀nà ní kí ni o reminders theorem ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ní kí ni o factors theorem a lè má máa bìkítà láti ṣe mọ́ lo long division method láti fi divide pẹ̀lú àwọn òfin yìí so ti máa ẹ wo táìmù tá waste ká tó mọ in tí quotient mi ó jẹ́ bí báyà àti remainder mi pẹ̀lú àwọn theorem yìí
a lè ṣe láì jẹ́ pé a dára wa láàmú ọ̀yà ẹ mọ ṣàkíyèsí nǹkan kan ká pé ẹja tún divide padà pẹ̀lú long division method ká fi gbọ́ mo fẹ́ proof ẹ̀ fún wa ni o ká pé bá ní 4x cube minus 5x square minus 3s plus 2 ká pé béèrè sọ pé divide this by s minus 2 ọ̀yà ẹja tún divide ṣe pé 4s cube minus 5s square minus 3s plus 2 gbàtà tí mo tó jẹ́ tẹ́lẹ̀ ká mọ̀ dọ̀ aláàmú ilé ọmọ jẹ́ s mi lámà rí inú ilé yóò mọ̀ jẹ́ 4x square 4s cube minus what minus 8x square ṣe pé tí n bá subtract here ilé ọmọ jẹ́ 0 minus 5 plus 8 3x squared minus 3s plus 2 mo rò bó ti yé mi báwọn ọ̀yà x kí ni màá multiply pọ̀ mọ́ s yóò fi mọ́ fún mi ní 3x squared plus 3x yóò tún mọ́ fún mi ní kí ni 3x squared minus 6x àbí tí n bá tún yọwọ́ kó nu ara wọn ilé ọmọ jẹ́ kí ni 0 minus 3 plus 6 yóò mọ jẹ́ 3x plus 2 àbí màá tún ní s mi ò máa rí inú arákùnrin yìí kí ni yẹn plus 3 times this yóò mọ fún mi ní kí ni 3x minus kí ni yẹn minus 6 ẹ pé tí n bá subtract wọn ilé ọmọ jẹ́ 0 minus times minus plus 2 plus 6 ilé ó jẹ́ 8 ajá sí pé reminder mi jẹ́ 8 àbí ọ̀yà ẹ wá já ṣàkíyèsí nǹkan ṣe pé tẹ bá ṣàkíyèsí kí ló kọ rẹ̀ ṣe pé interdivide náà ní 4s cube minus 5x square minus 3s plus 2 divided by s minus 2 improper rational expression ní àbí mo la lè gbóhùn náà lọ sí mixed bó la ṣe lè mọ gbé lọ sí mixed pẹ̀lú àlàyé tí mo ti ṣe lẹ́ẹ̀kan òun náà ní kẹ́ ọkọ ọmọ ọkọ quotient tó fún wa náà so tí mà ẹ mọ ọkọ quotient tó fún wa náà tàbí tẹ bá fẹ́ dára yín láàmú tàbá sẹ́fẹ̀ẹ́ mọ ṣe kí ló kọ òun náà ní pé a multiply àwọn méjèèjì yìí papọ̀ torófin kan sọ pé tí bá ní f of x mi so tí mà tí bá divide ẹ̀ pẹ̀lú kí ni o q of x tí q of x mi bá jẹ́ reminder divisor ajá sí pé wọn máa ní ẹja lo p of x mi by p of x so tí q of x bá jẹ́ quotient ajá sí pé mo lè sọ pé yóò mọ jẹ́ kí ni f of x is equal to what q of x p of s plus r ṣàgbọ́yé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ rèé o so tí yé mà ẹ̀jẹ̀ nǹkan báyìí ká fi mọ̀ pé yà so bó ṣe jẹ́ bẹ́ẹ̀ lélẹ́yìí o ṣe pé tá bá ní 8 divided by 3 mélòó ni màá nínú 8 ṣe pé méjì ni remainder kí ni o ẹja lo remainder mi báyìí torí kò tí n bá kọ báyìí kò bá láàkàyè mọ́ ẹ jẹ́ ń lo remainder q of x remainder r and then mo lè padà kọ báyìí tí mo jẹ́ plus r ẹ padà mọ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ so náà ni pé 3 mélòó màá rí nínú 8 2 remainder what remainder 1 ṣe pé mo lè tún kọ tí ó mọ jẹ́ kí ni o remainder 2 mo lè mọ tún kọ tí ó mọ jẹ́ 8 is equal to 2 times 3 plus 2 pé ńgbà tá a ṣe kílókù ẹ̀ náà modular arithmetic ṣe pé a ní tẹ bá fẹ́ gbé nǹkan lọ sí mode 3 nígbà tó yẹ pa ti mọ̀ pé residue rẹ̀ kò lè ju nọ́mbà láàrin 0 sí 2 lọ ajá sí pé ọkọ̀ mọ̀ divide ẹ̀ náà plus ní tó bá jẹ́ reminder rẹ̀ ṣe pé lẹ́yìn 8 náà ló padà fún wa torí 2 times 3 6 plus 2 ó jẹ́ 8 ajá sí pé tí n bá nírú nǹkan báyìí náà q of s divided by f of s divided by q of x mo lè tún òun náà kọ gẹ́gẹ́ bí kí ni f of s equal to what r of s q of s tẹ́lẹ̀ ìbá jẹ́ dividends tẹ́lẹ̀ ìbá jẹ́ kí ni o divisor tó bá yẹ pé r of x mi jẹ́ kí ni o quotient mo rò bó ti yé mi báwọn then plus r tí r mi wá jẹ́ kí ni o remainder ẹ rí i pé n ta ṣe ń bẹ̀ náà nìyẹn so ti yé báwọn so òun náà ni pé 2 ń bí báyìí tí n bá ní 8 divided by 3 ṣe pé divide 3 yìí òun ni kí ni divisor ó ń fún wa ní quotient 2 a sì tún ní remainder méjì ajá sí pé mo lè tún kọ tí ó mọ jẹ́ dividends mi mọ jẹ́ divisor times quotient plus remainder ẹ dákun sójú wa báwọn which is 2 so n tí mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ nìyẹn so ajá sí pé n ta get ń bí báyìí ẹ jẹ́ ń pa ogun àwọn ilé rẹ báyìí
ajá sí pé answer long division method wa yẹn nísìn kí ni mo lè tún kọ mo lè kọ tí ó mọ jẹ́ 4x cube minus 5x square minus 3x plus 2 equals to ẹgbẹ́ dividends nìyẹn pẹ̀lú òfin òun náà ni pé dividends yóò mọ jẹ́ divisor times quotient plus remainder ẹgbẹ́ divisor wa ni yóò mọ jẹ́ x minus 2 times 4x square plus 3x plus 3 plus kí ni remainder wa 8 so ti yé bá kí ni remainder wa jẹ́ 8 ọ̀dà bó wà ní tí n bá sọ ilé ìdí 0 nǹkan bá ní x minus 2 mi kó jẹ́ 0 ṣe pé tí x minus 2 mi bá jẹ́ 0 yóò mọ̀ sọ pé kí ni o x mi jẹ́ 2 ọ̀yà tí n bá sọ pé x mi bá jẹ́ 2 sí ṣe pé expression yóò mọ̀ fún wa ní padà kí ni ó mọ̀ fún wa padà yóò mọ̀ jẹ́ kí ni o 2 minus 2 kódà tí n bá tiẹ̀ dára mi láàmú láti sọ tẹ́lẹ̀ yóò jẹ́ mo ti mọ̀ pé 2 minus 2 kí ni 2 minus 2 0 kó jẹ́ pé 1 billion ló wà mí báyìí 0 times 1 billion kí ni ó mọ̀ fún mi 0 0 plus 8 yóò mọ̀ fún mi ní 8 oh kí lẹ ṣàkíyèsí ẹ rí i pé tí n bá ti wá 0 divisor mi so ti yé bá ẹ mọ́ gbàgbé bó mo ṣe lẹ́yìn ọmọ 0 àti root lẹ́ẹ̀kan òun náà ni pé kí ni s yóò mọ dì tí ó mọ fi sọ expression yẹn di 0 kí ni s yóò mọ dì tẹ́lẹ̀ yóò fi mọ jẹ́ 0 ẹ wọ̀n pé 2 ni ẹ pé 2 minus 2 0 ni tó gbogbo eléyìí ó jẹ́ 0 mo rò bó ti yé mi báwọn so tẹ bá lọ wá root denominator yẹn tí a mọ̀ sí divisor yẹn tẹ bá sọ sínú equation yìí ẹ rí i pé ní tí ó mọ̀ fún wa náà ni kí ni o ní tí ó mọ̀ fún wa náà ni remainder ṣe ti gẹ́gẹ́ báwọn so ẹ rí i pé ní tí ó mọ̀ fún wa náà ni kí ni o ní tí ó mọ̀ fún wa náà ni remainder ajá sí pé ẹ bùkátà láti dára yín láàmú mọ́ so tẹ bá ti ní function yín tó bá ti fún yín function yín tó bá nìkan wá remainder tẹ́ ẹsẹ̀ fẹ́ mọ́ lo long division method mọ́ ẹ kàn find the ntí kí ni o f of ntí root divisor yẹn jẹ́ so ti ká pé x plus 5 ló wà ní denominator gẹ́gẹ́ bí àpẹẹrẹ ajá sí pé tí bá fẹ́ mọ remainder rẹ̀ yóò mọ jẹ́ kí ni o f of minus 5 kí ni root rẹ̀ òun náà ni pé kí ni ó mọ sọ x plus 5 yìí dòdò ṣe pé minus 5 láàmú ọ́fíìsì so ti try pé 2x plus 5 mo ní denominator ńkọ́ ajá sí pé tí mo gbé sínú bíbà yìí láti fi mọ remainder mi òun náà ni pé tí n bá mọ̀ lórí kọ́kọ́ equate eléyìí sí 0 yóò máa jẹ́ 2x plus 5 is equal to 0 2x is equal to minus 5 s yóò mọ̀ jẹ́ kí ni o minus 5 divided by 2 ajá sí pé yóò mọ̀ jẹ́ minus 5 over 2 òun ni ó mọ̀ fún wa ní remainder ní ti kí ni ní ti reminders theorem ń sọ nìyẹn kí ni reminders theorem ń sọ bíbà yìí òun náà ni pé tí n bá ní f of x mi tó jẹ́ dividends when it is divided p of x kí la pè lẹ́yìn dividends so tí eléyìí jẹ́ kí ni o divisor then your remainder so tí báwọn tàbí ká pé quotient the quotient and the remainder is f of a. Ká pé ó divided by s minus a báyìí. Ká pé náà ló jẹ́ divisor wa. Tá bá divide pẹ̀lú s minus a tó jẹ́ divisor wa. Then the quotient and the remainder. So the quotient may get q of x and the remainder is what? F of a. So such that f of s equal to what? S minus a. F of s multiply quotient wa pẹ̀lú kíni pẹ̀lú divisor. Divisor maybe by s minus a. Quotient mi jẹ́ q of s then plus remainder wa which is r. R wa mi by yóò mọ jẹ́ kíni f of a. Tó ń gbìyànjú láti mọ̀ sọ ni ẹ mọ̀ dára yín láàmú. Ní tí mò ń sọ kí n fi lè tú palẹ̀ òun náà ni pé kíni tí n bá fẹ́ wá rí remainder báyìí
ká pé béèrè sọ fún mi pé find the remainder when 3s cubed minus 2s squared plus 4s plus 3 is divided by s minus 3. So the amount is divided by s minus 3. Ẹ mọ́ dára yín láàmú. Ṣé pé tí wọ́n bá ní nǹkan kan wá divided by ṣé pé bó ṣe yẹ ká kọ́ ni s cubed minus 2s squared plus 4s plus 3 divided by s minus 3. Ṣé tí remainder yẹn mọ̀ jẹ́ bí báyìí? Remainder yẹn máa jẹ́ kí ni o? F of wípé tí ó sọ denominator yìí dòdò. Kí ni ó sọ denominator yẹn dòdò? Ṣé pé òun náà ni pé ká fi 3 sí. Ẹ máa wá f of 3. F of 3 náà ni pé ń bọ́ ẹ pé function mi ni eléyìí ni f of x mi difference mi ni f of s mi. So ilé máa jẹ́ f of s ó jẹ́ 3s cube minus 2s square plus 4s plus 3. So ajá sí pé f of 3 mi ó mọ jẹ́ kí ni? Ẹ bá gbàgbé àlàyé ta sí lọ́sẹ̀ tó lọ. Tí n bá ti rí x màá máa fi 3 sí báyìí. Yóò jẹ́ 3 into 3 cube minus 2 into 3 square plus 4 into 3 plus 3. So tí ilé máa jẹ́ 27 àbí? Times 3, 81 minus 18 plus 12 plus 3. Eléyìí jẹ́ 15 on 33 àbí? 81 minus 33. So eléyìí ó fún mi ní kí ni o? So 48. Ẹ dákun ṣàgbọ́yé. Kí ni remainder theorem ń sọ lẹ́ẹ̀kan sí? Òun náà ni pé kí ni tí n bá ní f of s mi tó bá jẹ́ dividends. Tí n bá fẹ́ divide ẹ̀ pẹ̀lú kí ni o? Tí n bá fẹ́ divide ẹ̀ pẹ̀lú s minus a tó jẹ́ kí ni o? Tó jẹ́ divisor mi. Ajá sí pé kí n mọ́ dára mi láàmú. So remainder mi ó mọ jẹ́ kí ni o? Remainder mi ó mọ jẹ́ kí ni? F of a. So remainder mi ó mọ jẹ́ kí ni o? Yóò mọ jẹ́ f of a. Ẹ dákun ẹ jẹ́ ká dì mú. Ọ̀dà tẹ́lẹ̀ yẹn bá ti yé wa kí lélẹ́yìí ó mọ jẹ́? Kápá tún nírú béèrè mìíràn báyìí o. Béèrè JAMB lélẹ́yìí. Wọ́n ní when polynomial 2s cubed plus kx squared minus 2s minus 13 is divided by s plus 2. The remainder is what? The remainder is 7. Find k. Kí ni kí ọmọ jẹ́? Ẹ mọ́ gbàgbé. Mo ní tẹ́ bá ṣe fẹ́ mọ́ wá long division method mọ́ kí ló fin remainder theorem sọ náà ni pé tí n bá ní f of s kan. So tó tí mo á divide ẹ̀ pẹ̀lú kí ni o? Divided by s minus a. Ajá sí pé remainder mi ọmọ jẹ́ kí ni o? F of a. Òun náà ni pé kí ni mo sọ s dà tí ó mọ sọ eléyìí di 0. Mo bó ti ń bá. Ajá sí pé pẹ̀lú eléyìí tí màá fẹ́ dá mi láàmú. Mo ti ní f of x mi sẹ́yìn pé f of x mi báyìí jẹ́ kí ni o? 2s cube plus kx square minus 2s minus 13. Wọ́n á ní wọ́n divide ẹ̀ pẹ̀lú kí ni o? Wọ́n divide ẹ̀ pẹ̀lú s plus 2 yìí. Òun náà ni kí ni divisor mi. Ajá sí pé remainder mi o yóò mọ jẹ́ kí ni o? F of minus 2. So ti ẹ mọ̀ sọ yín tí wọ́n divide ẹ̀ pẹ̀lú yẹn. Òun náà ni kẹ́ mọ̀ wò pé kí lẹ́ mọ̀ fi s dì tí ó mọ̀ sọ di 0. Tẹ́ ẹ bá mọ̀ òun náà ni pé ká ẹ sọ pé s plus 2 is equal to 0. Tẹ́ ẹ s plus 2 is equal to 0 yóò mọ̀ fún mi ní minus 2. Ajá sí pé ẹ mọ̀ jẹ́ f of minus 2 remainder mi. Wọ́n á ní remainder mi náà jẹ́ kí ni o? Ó jẹ́ 7. Tẹ́ ẹ bá gbọ́ is ìtumọ̀ náà ni pé is equal to remainder jẹ́ is equal to 7. Ẹ dẹ̀ ti gbà ẹ mọ́ gbàgbé pé tí n bá ní f of minus 2 nígbà tá a ṣe evaluation òun náà ni pé bí tí n bá ti rí s mi báyìí kí n mọ̀ gbé minus 2 sí. Yóò máa jẹ́ kí ni o? 2 into minus 2 cube plus k into minus 2 square minus 2 into minus 2 minus 13 is equal to 7. So tí yé báyìí ilé ọmọ jẹ́ 2 times what? Oh yeah, minus 2 cube ó jẹ́ minus 8 plus 4k plus 4 minus 13 is equal to 7. Ilé ọmọ jẹ́ kí ni o? 16 plus 4k 16 plus 4k plus 4 minus 13 is equal to 7. Ṣàgbélé ó jẹ́ 20 minus 13 7 yóò jẹ́ 4k plus 7 is equal to 7. 4k is equal to 7 minus 7. 4k is equal to 0, which implies k is equal to 0 over 4. Ajá sí pé k mi jẹ́ 0. Ẹ dákun ẹ mọ́ gbàgbé tí remainder theorem sọ náà ni pé tẹ́ bá ń divide f of x yín pẹ̀lú kí ni o? S minus a. Ẹ mọ́ dára yín láàmú. Remainder mi ọmọ jẹ́ kí ni o? F of a. F of a náà ni pé kí ni mo sọ the denominator mi dà tí ó fi mọ kí ni yes mi ó mọ dà tí denominator yóò fi mọ di 0. Òun náà ni pé a.
tó ti yẹ báwọn so òun náà ni reminders theorem ṣe pọ́ rọrùn bùkátà láti mọ̀ lọ long division method láti fi wá reminder mọ̀ tó bá ní kẹ́ wá ó yá kí ni wá ní factors theorem ò le rárá tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ká pé mo divide eléyìí ẹ máa wò mo ní s square plus 4s plus 4 mo á divide ẹ pẹ̀lú kí ni s plus 2 mo divide ẹ pẹ̀lú s plus 2 ṣe pé ká pé bá lo long division method s square plus 4s plus 4 mo rò bó ti yé mi máa kí lélẹ́yìn ọmọ fún wa s plus 2 àbí ilé ó jẹ́ s mi ò máa rí inú s square s times x squared plus s times 2 2x tí n bá subtract ilé ọmọ jẹ́ 0 4s minus 2s yóò mọ jẹ́ 2s plus 4 màá tún ní s mi ò máa rí inú 2s 2 times this 2s 2 times 2 4 kí ni remainder mi jẹ́ 0. àjẹ́ tẹ́ bá fẹ́ lo òfin remainder eléyìí tá a ṣe tẹ́lẹ̀ yẹn tẹ́ pé tá a bá fẹ́ lo òfin remainder tá a sọ tẹ́lẹ̀ yẹn reminders theorem òun náà ni pé kápò mo fẹ́ fi wá eléyìí kí ni ó mọ jẹ́ yóò mọ jẹ́ pé kí ni o f of minus 2 ṣe pé f of minus 2 òun náà mọ fún mi ní remainder yẹn jẹ́ àwò bóyá yóò jẹ́ bẹ́ẹ̀ ṣe pé yóò mọ jẹ́ kí ni o minus 2 squared plus 4 into minus 2 plus 4 yóò mọ jẹ́ 4 minus 8 plus 4 4 plus 4 8 minus 8 0 kí lẹ ṣàkíyèsí ẹ rí pé remainder yẹn ṣe kí ni remainder yẹn fún mi ní 0 tí n bá wá divide nǹkan kan pẹ̀lú nǹkan kan tí n bá ní remainder o tí remainder mi bá ń jẹ́ 0 kí lẹ lè sọ nípa kíní yẹn tí n bá ní 8 divided by 4 gẹ́gẹ́ bí àpèjúwe kí ni 8 divided by 2 2 ṣé mo ní remainder kò sí remainder mọ́ kí lẹ wá lè sọ kí lè àjọṣe tó wà láàrin 4 àti 8 àjá sí pé 4 factor 8 ni ṣe pé 2a ṣe factor 9 kí lè tí 2a fi ṣe factor 9 bí báyìí torí pé àmọ́ gba change tàbá fi 9 divide 2 so ti yé báwọn torí pé àmọ́ gba change tàbá ti fi 9 divide 2 òun náà ni pé ẹgbẹ́ eléyìí pé 2 mẹ́wàá máa rí inú 9 òun jẹ́ 4 remainder 1 ajá sí pé a lè sọ pé 2 jẹ́ factor 9 so bẹ́ẹ̀ tẹ́lẹ̀ 4 mẹ́wàá máa rí inú 8 2 remainder 0 so ti yé báwọn 2 remainder 0 kò kún change kankan lẹ̀ tí ó bá ti kún change kankan lẹ̀ yẹn ajá sí pé factor ni so yín tó fi yẹn sọ bíbá yìí náà ni pé kí ni o tí remainder mi bá ti jẹ́ 0 ajá sí pé n tó jẹ́ divisor yẹn o factor kí ló kọ rẹ̀ ni factor factor f of s ni tí a mọ̀ sí dividends mi mo rò bó ti yé mi báwọn so òun náà ni pé tí wọ́n bá sọ fún mi pé s minus 2 is a factor tó bá ti jẹ́ kí s minus 2 jẹ́ factor f of s ajá sí pé tí wọ́n sọ mẹ́rin náà ni pé kí ni o f of 2 mi o ṣe àgbẹ̀ tí bá fẹ́ mọ remainder rẹ̀ tẹ́lẹ̀ òun náà ni pé màá máa wá f of 2 remainder mi sì yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ 0 tí remainder mi bá ti jẹ́ 0 ajá sí pé s minus 2 kí ni yẹn o factor f of s ni tí s minus 2 bá jẹ́ factor f of x ajá sí pé kí ni remainder mi ó máa jẹ́ 0 mo dẹ̀ tí mo pé tí màá fi mọ wá remainder náà tẹ́lẹ̀ ni pé kí mo find the f of kí ni f of denominator yà ni pé kí ni root 2 denominator yẹn ẹ jẹ́ tún àlàyé yẹn ṣe wọn náà ni pé tí máa ní sk plus 4s plus 3s minus 3 ṣe pé pẹ̀lú reminders theorem reminder eléyìí òun náà ni pé kí ni yóò mọ̀ fún mi ní f of 3 àbí tí reminder eléyìí bá fún mi ní 0 ń tẹ́lẹ̀ yìí sọ náà ni pé tí factors theorem sọ ni pé s minus 3 yóò is a factor of this is a factor of sk plus 4s plus 3 ajá sí pé tí remainder mi bá jẹ́ 0 s minus 3 yóò mọ̀ jẹ́ factor eléyìí tí wọ́n bá sọ fún wa pé s minus 3 tó bá jẹ́ factor eléyìí conversely ajá sí pé kí ni o f of 3 will be 0 ẹ dákun ẹ jẹ́ ká dì mú so n tí factors theorem mú sọ ni ẹ mo fẹ́ ká gbọ́ kí ni ẹ̀yẹ dáadáa ẹ jẹ́ kí wọ́n fún wa ní àpẹẹrẹ kan tó rọ́jọ́ ti lọ ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan ká fi ṣe ẹ̀wí lè nìsín wọ́n ní if s plus 1
is a factor. Ẹ máa gbọ́ tí f of 1 bá s plus 1 bá jẹ́ factor polynomial kan. Pẹ̀lú factor theorem náà ni pé kí ni o f of minus 1 ó gbọ́dọ̀ mọ jẹ́ kí ni o ó gbọ́dọ̀ mọ jẹ́ 0. So ti ẹ jẹ́ nǹkan question yẹn tán. So if s plus 1 is a factor of s cubed plus 3x squared plus ks plus 9, find the value of k. Find the value of k. Ẹ rí pé ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ púpọ̀ lọ́wọ́ theorem yẹn. So ti ẹ má gbàgbé òfin náà ni pé kí ni o ẹja tún gbé láti reminders theorem. Reminders theorem ni pé tí n bá divide f of x mi pẹ̀lú s minus a kí n mọ̀ dára mi láàmú. Reminder mi ó mọ jẹ́ kí ni o f of a. In tí reminders theorem sọ nìyẹn. Tí reminder mi bá wà fún mi ní 0, a já sí pé s minus a is a factor. Gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé pẹ̀lú àwọn example lẹ́ẹ̀kan yẹn. Òun náà ni pé tí n bá ní 8 divided by 4, ṣe é pé 2 ni mi nígbà change ilẹ̀ kí lẹ lè sọ nípa 4 yìí. 4 is a factor of 8. Mo rò bó ti ń bá wọn. So 4 is a factor of 8. A já sí pé tí n bá divide náà tí reminder mi bá jẹ́ 0, a já sí pé 4 is a factor. Tí 4 bá jẹ́ factor, kí ni reminder ọmọ jẹ́? Reminder ọmọ jẹ́ 0. So in tí wọ́n sọ nígbà yìí náà ni pé if s plus 1 is a factor of this, a já sí pé reminder mi ọmọ jẹ́ 0. Àbí? Kí ni mo dẹ́ fi mọ́ wá reminder? F of òun náà ni pé kí n wá root eléyìí tàbí 0 eléyìí. Kí ni 0 rẹ̀? Òun náà ni pé kí ni ó mọ sọ eléyìí dòdò? X yóò mọ jẹ́ minus 1, yóò mọ jẹ́ f of minus 1 is equal to 0. Màá find the f of minus 1 bíbá. Ń gbọ́ jẹ́ pé f of x mi ni s cubed plus 3x squared plus ks plus 9. Ẹ lè lo nested form yín náà fún ẹ pa àṣàlàyé. So I just f of minus 1 yóò mọ jẹ́ kí ni minus 1 raised by 3 plus 3 into minus 1 square plus k into minus 1 plus 9. So ti ẹ má gbàgbé o is equal to 0. Yóò mọ jẹ́ 0 is equal to 0. F of minus 1 will now be what? Minus 1 plus 3 minus k plus 9 is equal to 0. Tí n bá ṣe síwájú sí 3 minus 1 2 2 plus 9 11 yóò jẹ́ minus k plus 11 is equal to 0. K is equal to 11. So ti yé k is equal to 11. Ẹ rí pé kò lè rárá. Ó yẹ ẹja tún wo eléyìí o. JAMB náà lélẹ́yìí náà. JAMB náà lélẹ́yìí o. Ẹ jẹ́ tún ṣe. Wọ́n ní if s raised power 4 minus ks cube plus 10x squared plus ls plus 3 is divisible by, tó bá ní nǹkan wá divisible. So ti àwọn náà ni pé reminder rẹ̀ yóò mọ̀ fún wa ní kíni? Yóò mọ̀ fún wa lódò. Tí reminder bá dẹ̀ ti jẹ́ 0, a já sí pé factor. And if when it is divided by s plus 2, the remainder is 27. The remainder is 27. Find the constant k and l. Kò lè rárá. Ẹ lè lo factor àti remainder theorem. Kí lélẹ́yìí sọ? If s, this polynomial is divided by this, tó bá ní nǹkan wá is divisible. Tí tó bá ní 8 is divisible by 2, it might not be 2 jẹ́ factor. Òun náà ní pé kí ni o? Since s raised by 4 minus k s raised by 3 plus 10s cubed plus ls plus 3 is divisible by s minus 1, then it implies that what? S minus 1 is a what? Is a factor. Àbí? Tí s minus 1 bá jẹ́ factor pẹ̀lú factors theorem wa, a já sí pé f of 1 yóò mọ̀ fún mi ní kíni o? Yóò mọ̀ fún mi lódò. Kí dẹ̀ ní f of 1 mi ó jẹ́ bí báyìí ká pé lè jẹ́ f of x. Àbí? Yóò mọ̀ jẹ́ kíni o? 1 raised by 4 minus k into 1 raised by 3 plus 10 into 1 raised by 3 plus l into 1 plus 3 is equal to 0. I just pay your magic 1 minus k plus 10 plus l plus 3 is equal to 0. Everything about k plus l. Yeah. L minus k. I just agree L minus k. 1 plus 10, 11. 11 plus 3.
ó jẹ́ 14 so mo lè tún kọ yóò mọ jẹ́ L minus K is equal to minus 14 ká pé lè ní equation 1 ó yá that is simultaneous equation ni ó dá ẹ̀yà tún wo ẹlẹ́ẹ̀kejì and when it is divided by s plus 2 but tá bá divide pẹ̀lú s plus 2 tá bá divide pẹ̀lú s plus 2 the remainder is 27 tó bá fún wa ní remainder ajá sí pé kí ni o kí lẹ lè sọ pẹ̀lú remainder theorem wa òun náà ni pé f of minus 2 mi ó mọ jẹ́ 27 so náà ni pé f of minus 2 mi ó mọ jẹ́ 27 so toro fún wa ní remainder ẹlẹ́dẹ̀ mọ́ gbàgbé remainder theorem náà ni pé tẹ́ bá divide the polynomial kan pẹ̀lú s minus a ẹ mọ́ dára yín láàmú remainder yóò mọ jẹ́ kí ni o f of a so tí ma tẹ́ bá mọ̀ tún f of a yóò náà ni pé kí ni ẹ wá root 2 denominator yẹn tí a mọ̀ sí divisor yẹn in tí root rẹ̀ bá jẹ́ in term of s ṣe tí ó mọ jẹ́ 0 ẹ fi sínú f yẹn so òun yẹn so ọ̀yà kí ni f of minus 2 mi ó jẹ́ nísìn òun náà bí ti bá tiré lè mo ní f of s mi jẹ́ s raised power 4 ọ̀yà ajá sí pé f of minus 2 mi yóò mọ jẹ́ minus 2 raised power 4 minus k into what minus 2 raised power 3 plus 10 into minus 2 raised power 3 plus L into minus 2 plus 3 is equal to what? Is equal to 27. So the eléyìí of mi ní kí ni 16 minus 8 times minus k minus 8 times minus k so you are tẹ́ bá ti jẹ́ pé negative tó bá raised to power odd negative ni ọmọ fún yín padà láfi ní minus 8 mi báyìí eléyìí ọmọ jẹ́ plus 8k yóò tún jẹ́ negative mi báyìí minus 8 yóò mọ jẹ́ minus 80 minus 2l plus 3 is equal to 27. Mo rò bó ti yé mi báwọn. Ẹ pé tí n bá ṣe síwájú sí eléyìí ó jẹ́ 16 plus 3 so 19. Kí ni 19 minus 80? Ẹ pé tá bá subtract eléyìí báyìí so eléyìí ó jẹ́ kí ni o minus 61 àbí plus 8k minus 2l is equal to 27. So yóò máa jẹ́ kí ni 8k minus 2l is equal to 27 plus 61 àbí 8k minus 2l is equal to kí ni 27 plus so this 8 àbí 88. Ṣé à ń pé 2 lè lọ mo lè divide through by 2 yóò máa jẹ́ 4k minus l is equal to 44. Ẹ wá pè léyìn náà ní equation 2. Mo á lè fi àwọn méjèèjì yìí papọ̀. Alákọ̀ọ́kọ́ mo ní l minus k is equal to what? Minus 14. Ṣé mo lè tún arákùnrin yìí kọ yóò mọ jẹ́ minus l plus 4k is equal to 44 equation 1 equation 2 a fẹ́ de simultaneous equation bet ẹ rí pé tá gbọ́yé tẹ́lẹ̀ náà ni pé kí ni a lè lo elimination method torí òfin elimination náà ni pé tó bá jẹ́ pé coefficient kan wọ́n papọ̀ mọ́ra wọn ẹ lè ṣe kí ni ẹ lè add wọn so tí bá ṣe máa add ilé yàbí máa subtract yóò fi kúrò táyé pé coefficient wọ́n bá papọ̀ a lè lo elimination method directly. Ẹ wá wò pé kí lẹ mọ̀ ṣe ṣé mọ̀ add ní àbá wá subtract tó bá jẹ́ wọ́n jẹ́ nǹkan kan náà ẹ mọ̀ subtract tí wọ́n bá jẹ́ nǹkan kan náà ẹ mọ̀ add tó ti yé ẹ gbé ilé yìí minus l ni wọ́n papọ̀ ajá sí pé máa add ní l minus l plus minus l yóò jẹ́ 0 minus k plus 4k ilé ọmọ fún mi ní 3k minus 14 plus what minus 14 plus 44 yóò mọ jẹ́ 30 ajá sí pé k mi yóò mọ jẹ́ 10 àbí wọ́n á lè put k is equal to 10 in equation 1 pé equation 1 mo ní l minus k is equal to minus 14 yóò jẹ́ l minus 10 is equal to minus 14 l is equal to minus 14 plus 10 l is what minus 4 ajá sí pé l mi jẹ́ minus 4 k mi dẹ́dẹ̀ sì jẹ́ kí ni 10 so kí n fi lè káàdì rẹ̀ ńlẹ̀ so nínú àwọn àǹfààní reminders theorem àti factors theorem náà ni pé a lè fi factorize o so wọ́n lè fún wa pé ká ṣe kí ni ká factorize completely ẹwúrú béèrè yìí wọ́n ní factorize fully nígbà wọ́n lè pè ní factorize completely náà pé s cube plus 3s square minus 6s minus 8 òun náà ni pé ẹ mọ̀ wá àwọn factor ẹ mọ̀ ta àwọn factor jẹ tẹ́ bá ti á mọ̀ ta wọ́n jẹ ẹ mọ̀ pé tí bá ti mọ̀ pé for example sin tí bá mọ̀ pé s plus 1 tó bá jẹ́ factor eléyìí tó ti mi báwọn ajá sí pé mo lè ṣe kí ni o mo mọ̀ pé ìkànnù factor rẹ̀ ló jẹ́ ẹ ti get tí mo sọ lápẹ́ nísìn tí n bá wá f of 1 gẹ́gẹ́ bí àpèjúwe
tí máa sọ f of 1 sí bí báyìí tó fún mi ní 0 kí ló ń sọ if f of 1 is equal to a jẹ́ pé tó sọ náà ni pé kí ni s minus 1 is a factor ṣe pé tí factors theorem mú sọ nìyẹn ẹ mọ̀ tá jẹ báyẹn so ẹ kọ́kọ́ mú plus or minus 1 plus or minus 2 bẹ́ẹ̀ bó lẹ́sìn máa mọ tẹ́ mọ̀ mú òun náà ni pé kí ni à ń pè nǹkan kan ní rational root theorem rational root theorem sọ pé kì í ṣe gbogbo nǹkan ni ó mọ̀ ní rational factor ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ní rational factor àwọn possible roots tá a lè ní òun náà ni pé kí ni o factor of c so tiye divided by what factor of a so tiye a dẹ̀ mọ̀ pé c mi bí báyìí àbí last time constant mi báyìí òun náà ni 8 divided by kí ni factor alákọ̀ọ́kọ́ yìí 1 so òun náà ni pé kí ni o factor of 8 divided by factor of 1 kí dẹ̀ ni factor 8 mo lè ní plus or minus 1 plus or minus 2 plus or minus 4 àti plus or minus 8 màmá á fi àwọn kíní ẹ̀ tájẹ lẹ́yọkọ̀ọ̀kan títí máa fi máa rí ìkan táìpó di 0 táìpó tó bá ti di 0 ajá sí pé factor ni tí bá ti àmọ̀ kan bẹ́ẹ̀ mo á lè lo long division method mi tàbí kí n túmọ̀ tájẹ nso so tí n bá ọ̀yà ẹ̀jẹ̀ wá f of 1 so kí ni f of 1 yóò máa jẹ́ 1 raised by 3 plus 3 into 1 squared minus 6 into 1 minus 8 àbí ilé ọmọ jẹ́ 1 plus 3 minus 6 minus 8 1 plus 3 jẹ́ 4 àbí 4 minus 6 minus 2 ilé ọmọ jẹ́ minus 10 kìí ṣe 0 ajá sí pé ìgbà tí f of 1 tí èyí tí ṣe 0 in tó ń túmọ̀ sí náà ni pé kí ni s minus 1 is not a factor so tí ma a tún méjì tó kún náà ma tún mú f of minus 1 ẹ̀ka pé n bá fi f of minus 1 mi sí tó wá fún mi ní 0 ajá sí pé s plus 1 is a factor so ilé ọmọ á jẹ́ kí ni ẹ̀yà tí bá fi 0 function mi yóò tún máa jẹ́ minus 1 raised by 3 plus 3 into minus 1 squared minus 6 into minus 1 minus 8 yóò máa jẹ́ minus 1 plus 3 plus 6 minus 8 3 plus 6 jẹ́ 9 minus 1 minus 8 minus 9 9 minus 9 ó jẹ́ 0 ajá sí pé f of minus 1 is equal to 0 kí lè wá lè sọ nípa rẹ̀ òun náà ni pé reminder rẹ̀ jẹ́ 0 kí lè sọ ajá sí pé s plus 1 is a factor so ìgbà tí s plus 1 ti jẹ́ factor ajá sí pé tí n bá fi divide kíìbù yẹn ṣe pé cubic polynomial lílé ṣe pé cubic polynomial ni ajá sí pé tí n bá fi divide ẹ̀ máa ní quadratic náà quadratic yẹn náà mo tún lè dáhùn náà sí méjì so ti yé máa so eléyìí ẹ wá tún kọ báyìí màmá ní kíni o s cube plus 3s square minus 6s plus 8 is equal to s plus 1 multiplied by nǹkan kan tá a fẹ́ mọ̀ so ti yé máa ajá sí pé divide ẹ̀ kápá fi ṣe a gẹ́gẹ́ bí àpèjúwe so tẹ́ ẹ bá ṣe fẹ́ tún fẹ́ divide ẹ̀ tún lè tún tà mí jẹ ẹ tún ta 2 jẹ pé ṣé tí bá fi 2 sí ṣé yóò fún mi ní 0 àyàgbé tí bá fi 2 sí tó bá fún mi 0 s minus 2 is a factor so tí tóun náà bá tún ṣe bẹ́ẹ̀ ẹ tún mọ tájẹ títí dáàfin ní mẹ́ta kí ló tó fi jẹ́ pé mẹ́ta láàfin ní torí degree 3 là ń bá ṣiṣẹ́ o mo dẹ̀ sọ fún wa pẹ̀lú òfin yẹn náà ni pé kí ni tí bá ní equation of degree 3 màá bá ní 3 root so tí ìbá ilé ọmọ jẹ́ sk plus 3x square minus 6s plus 8 àbí s plus 1 àbí s mi ò lá máa rí inú ilé yìí yóò jẹ́ s square s cube plus x square màá tún yọ kó ilé àti ilé yóò gera wọn 3s square minus s square yóò mọ fún mi ní kíni o 2s square minus 6x plus 8 ọ̀yà màá tún ní 6s mi ò máa rí inú ilé yìí kí ni wọ́n multiply pẹ̀lú s tí yóò mọ fún mi ní 2s square plus 2x àbí 2s times this 2x square plus 2s màá tún subtract ilé yóò jẹ́ 0 minus 6s minus 2s yóò jẹ́ minus 8s màá fa ilé ìwálẹ̀ plus 8 àbí x mi ò máa rí inú minus 8s minus 8 àbí ẹ̀yẹ́jà tún multiply rẹ̀ minus 8x plus 8 tí n bá subtract wọn ilé yóò jẹ́ 0 ajá sí pé mo lè sọ pé s cube plus 3x square minus 6s plus 8 is equal to what s plus 1 s cube plus 2s minus 8 ẹ wá lè lo quadratic kíní láti fi reduce eléyìí náà ṣe pé tí n bá ní s square plus 2s minus 8 kódà ẹ tún lè lo factors theorem náà sí pé ká ẹ mọ ronú pé àwọn owó lẹ́mọ̀ fi sí tí ó fi mọ òdòdó ọ̀yà bẹ̀tà bá fẹ́ ṣe báyìí ṣe pé bá ti mọ̀ ṣe quadratic equation ní ilé yóò jẹ́ 1
ilé yóò jẹ́ 2, a yóò jẹ́ 1, ilé yóò jẹ́ 2, c yóò jẹ́ -8. A multiply ilé àti ilé pẹ̀lú ra wọn. AC mi ó máa jẹ́ -8. Ẹ wá wò pé kí la máa multiply papọ̀ tó jẹ́ factor eléyìí. Tẹ́gbẹ́ tí bá multiply wọn, nọ́mbà méjì wo ní máa multiply papọ̀ tí ó máa fún mi ní -8 tí n bá rò wọn papọ̀ tí ó máa fún mi ní 2. Ṣùgbọ́n bó lẹ́mọ̀ wá sí nínú 8 yìí. Ṣé pé factor 8, 1, 2, 4, 8. Mo dẹ̀ sọ fún wa pé nọ́mbà ló láwọn òǹbejì ìbejì tẹ́gbẹ́ tá bá multiply wọn papọ̀ yóò máa fún wa ní 8. 1 àti 8 ìbejì kan ni. 2 àti 4 ìbejì kan náà ni. Ajá sí pé 2 times 4 ló lè fún mi ní 8. Tó yẹ pé tí n bá rò wọn papọ̀ náà yóò máa fún mi ní 2. Ṣùgbọ́n kẹ́ tó ní 2, òun náà ni pé minus yẹn 2 ní máa fún. Yóò jẹ́ 4 minus 2. 4 minus 2, 2. 4 times -2 -8. Mo rò bó ti ń bá 4 times -2 jẹ́ -8. Ajá sí pé lè máa jẹ́ x square plus what? 4s minus 2s minus 8. Màá group wọn. Mo rò bó ti ń bá x common. Ilé máa jẹ́ s plus 4 minus 2 common. S plus 4. Kí la ní bẹ́ẹ̀? So yóò jẹ́ s minus 2 s plus 4. Ajá sí pé mo lè tún ilé ìkọ́ náà nísìn. Kí ni máa di? S plus 1 s minus 2 s plus 4. Ẹ rí pé factor mélòó la ní? Factor mẹ́ta ló jẹ́ ń sọ pé tá bá ní degree polynomial n a máa ní kíni o? A máa ní n root. So torí pé àkókò ti lọ púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá máa dúró síbí báyìí lálẹ́ yìí. A máa tẹ̀síwájú ní àárọ̀ ọ̀la. So òun náà ni pé tí a fẹ́ ká dìmú lónìí òun náà ni kíni factors theorem àti reminders theorem. Kí ni reminders theorem sọ? Náà ni pé tó bá jẹ́ pé bá divide polynomial f of x mi tí bá divide pẹ̀lú s minus a, ajá sí pé reminder mi ó máa jẹ́ f of a. So factor theorem àti bẹ̀ wọ́n ti yọ. Ẹ̀yìn tí factor theorem ń sọ náà ni pé tó bá jẹ́ pé reminder mi bá jẹ́ 0, kí mọ́ dára mi láàmú. Ajá sí pé kí ni o? S minus a is a factor of f of x. Tí s minus a bá jẹ́ factor f of s, ajá sí pé f of a ó máa jẹ́ 0. So ibi tí màá ti máa dúró ní alẹ́ yìí ni mi mọ̀ bóyá ní ẹnìkan tó ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn. So ìgbà tí ó bá sí ìbéèrè pẹ̀lú ògo Ọlọ́run bá a máa pàdé ní àárọ̀ ọ̀la lágbára Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Ó dìgbà.